Kí ni ìyàtọ̀ tó wà láàrin ọfọ̀, ògèdè, àyájọ́ àti àásán? Ṣé rí ọfọ̀ ó wá látara fọ̀, gbogbo ohun tá a bá ti fọ̀ jáde tá a ti sọ jáde lẹ́nu báyìí náà òun náà ná ń pè ní ọfọ̀. Ṣùgbọ́n n tẹ́ fi mọ ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ tá a kàn sọ àti ọfọ̀ òun ni ọ̀rọ̀ tá a máa ń lò láti fi qualify méjèèjì, ọ̀rọ̀ tá a máa ń lò pẹ̀lú méjèèjì. Sísọ la máa ń sọ ọ̀rọ̀, pípè la máa ń pe ọfọ̀. Wọ́n léèyàn pọfọ̀, ó pe ọfọ̀, wọn èé pa ọfọ̀, wọ́n máa ń pe ọfọ̀ ni. Wọ́n máa ń pe ògèdè, pe àyájọ́, pe àásán. Gbogbo ohun tá a bá ti pè ní ọfọ̀ pátápátá, ẹni tí ń pe ọfọ̀ yẹn ó ń gbèrò kí n tó wà nínú ohun tóun sọ jáde yẹn kó lapa lára ohun tóun pè é sí. Ọ̀rọ̀ míì tó tún ṣe déédéé ọfọ̀ òun ni ohùn. Tán bá léèyàn ń pe ohùn, ó ń pe ọfọ̀ náà ni. Oríṣiríṣi ọ̀nà wá ni ọfọ̀ máa ń gbà wáyé. Ó lè wáyé gẹ́gẹ́ bí ògèdè, ó lè wáyé gẹ́gẹ́ bí àyájọ́, ó lè wáyé gẹ́gẹ́ bí àásán. Ògèdè ń titi ẹ̀ òun ni tó bá ti jẹ́ wípé tá a bá ti wádìí ẹ̀ lọ, tá a wádìí ẹ̀ bọ̀, òótọ́ la bá, bẹ́ẹ̀ la bá ní gbogbo ọjọ́ ayé tó jẹ́ pé fact ni. Lọ́dún tó kọjá, lọ́dún tó ń bọ̀, lónìí, fact náà ni bí ó ṣe máa wà náà nìyẹn. Fún bí àpẹẹrẹ tí n bá sọ wípé iwájú iwájú lojúgun ń gbé, gbogbo ọjọ́ ayé ojúgun iwájú náà ni ó máa wà. Ojúgun ni shin, wájú ẹsẹ̀ wa báyìí òun lojúgun. Ṣé ijọ́ kan wà tẹ́yìn ti rí kójúgun yí sẹ́yìn rí? Wájú náà ni ó máa wà. Àbí kí n sọ wípé ẹ̀yìn lọmọ adìẹ ń tọ̀ ìyá ẹ̀, kò sí n tó lè ṣẹlẹ̀, ẹ̀yìn náà lẹ́ máa bá ọmọ adìẹ. So tẹ́ bá wá rẹ́ni tó pe irú ògèdè yẹn wípé iwájú iwájú lojúgun ń gbé, bó ṣe ń pe jáde yẹn, ẹni tó ń pè sí yẹn ó fẹ́ kí ẹni yẹn náà máa wà níwájú gẹ́gẹ́ bí ojúgun ṣe ń wà níwájú. Ẹ̀yìn lọmọ adìẹ ń tọ̀ ìyá ẹ̀, ó fẹ́ kí àwọn tó jẹ́ akẹgbẹ́ ẹni tó ń pè sí yẹn kán máa wà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ adìẹ ṣe ń wà lẹ́yìn ìyá rẹ̀. Àyájọ́ ń titi ẹ̀, láti ibi tọ́rọ̀ yẹn ti wá, àyájọ́, àyá ọjọ́, n tó ti ṣẹlẹ̀ ní ọjọ́ kan sẹ́yìn tó jẹ́ wípé a wá fẹ́ kí irú àbájáde tó ṣẹlẹ̀ yẹn, a fẹ́ kó ṣẹlẹ̀ lára n tá à ń pè é sí. Lápèjúwe tẹ́ bá gbọ́ tán bá sọ pé níjọ́ tí Ọ̀rúnmìlà ń tìkọ̀ ilé ayé bọ̀, ó wá pàdé àwọn ọ̀tá wá sọ pé ibo ni ó gbé gbà, Ọ̀rúnmìlà tó wá síbi tèmi, èmi ó ṣe kinní kan. So bọ́n ṣe ń pe irú àyájọ́ yẹn, wọ́n fẹ́ kí ẹni yẹn náà borí gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà ṣe borí ní inú àyájọ́ yẹn, nínú ìtàn yẹn. Èyí tó wá sì kẹta tá a mọ̀ sí àásán, àásán ń titi ẹ̀, òun náà fact lòun náà bí ògèdè tóun náà jẹ́ fact, ṣùgbọ́n òun titi ẹ̀ bí òdì náà máa ń lò, wọ́n máa ń lò ó lódì bíi pé wọ́n fi ń ṣépè. Tẹ́ bá gbọ́ tán bá sọ wípé ọmọdé abọ́ ìrídìí ìjókòó, àbí tẹ́ bá gbọ́ tán bá sọ pé kèé san fún éésan, tẹ́ bá gbọ́ tán bá sọ wípé ṣìṣe tó dé bá òbúkọ tí fi ń bá ìyá rẹ̀ lò, ẹni tí ó tẹ̀lé kí ni ó tẹ̀lé? Èpè ni. So àásán ọ̀rọ̀ òdì bí èpè náà máa ń lò òun fún. Tẹ́ bá sì wo ògèdè àti àyájọ́, ẹ́ rí i pé àwọn wọ́n máa ń lò fún bí n tó jọmọ́ bí ìwúre. Torí pé ẹni tó sọ pé iwájú lojúgun ń gbé, nǹkan ìwúre ni. Ẹ̀yìn lọmọ adìẹ ń tọ̀ ìyá ẹ̀, ó fẹ́ káwọn ọ̀tá rẹ̀ máa wà ní òun náà bí ìwúre náà ni. Ṣùgbọ́n àásán bí èpè òun náà máa ń lo àásán fún.